Ìyanu. Ìyanu. Ìyanu kíni? Adédèjì. Ìyanu Adédèjì wókè. Ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ Abẹ́òkúta ni. Apá abúlé Abẹ́òkúta. Òṣèlú. Ọmọ Òṣèlè. Sáà ìbò ló ṣẹlẹ̀? Nínú ọjà Òṣèlú. Nínú ọjà Òṣèlú. Inú ọjà Òṣèlè. Ọmọ Òṣèlè ń dádì ẹ̀. Bẹ́ẹ̀. Mọ́mí ẹ̀ ń kọ́? Mo state wọn. Mo state wọn. O mọ state mọ́mí ẹ̀? Ọmọ ìlú wo ni òkè mọ́mí ẹ̀? Ọmọ Abẹ́òkúta ni. Ibo l'Abẹ́òkúta? Ó dàbí pé ṣáìdì ọ̀nà Ìtòkò ni. Ìtòkò. Ó dàbí pé ṣáìdì ọ̀nà Ìtòkò. Ìtòkò. Ìwọ tó ọmọ ọdún mélòó báyìí? 22 years. 22 years. Bẹ́ẹ̀. Iṣẹ́ wo ló ń ṣe? Tailor ni mo kọ́. Tailor. Ṣé o wá ń fi tailor yẹn ṣiṣẹ́ ṣe àbí o fi ṣiṣẹ́ ṣe? Iṣẹ́ wo ló ń ṣe báyìí báyìí? N kàn ń ṣe sales representative. Sales representative. O bá àwọn èèyàn tajà Bẹ́ẹ̀. ní Abẹ́òkúta ń bí àwẹ̀. Kí ló kọ àdúgbò ibi tí ẹ̀ ń gbé? Sá? Kí ló kọ àdúgbò ibi tí ẹ̀ ń gbé? Odò ẹran ti. Apá àgọ́ Olódò ẹran. Ìfẹ́lódùn road 4. Ìfẹ́lódùn road 4 ní Odò ẹran. Ibẹ̀ ló ń gbé pẹ̀lú ọkọ ẹ̀ tí ó ti di olóògbé yìí. Bẹ́ẹ̀ni. Ọkọ ẹ̀ olóògbé ẹ̀ iṣẹ́ wo ló ń ṣe? Ìgbà tí èmi àti ẹ̀ fẹ́ ra ibi iṣẹ́ revenue ló ń ṣe. Revenue Bẹ́ẹ̀ni. pẹ̀lú local government tí bó nìyẹn? Ti Rwanda. Rwanda ló wà tó ti ń ṣiṣẹ́. Àwọn tó máa ń já ṣé ìwé ọkọ̀ ló ń já ni àbí ìwé kíni? Àwọn ọkọ̀ ní Àbí ti ṣọ́ọ̀bù? ọkọ̀. Ti mọ́tò? Ìwé mọ́tò ló ń já. Kí lórúkọ ọkọ ẹ̀ yìí? Azeez ni sà. Azeez. Bẹ́ẹ̀ni. Ìnagijẹ wo làwọn èèyàn mọ̀ sí? Ní nickname? Danjuma. Danjuma Bẹ́ẹ̀ni. ni àwọn èèyàn mọ̀ sí dáadáa àbí? Bẹ́ẹ̀ni. Ó ló ṣe iṣẹ́ ajáwé ọkọ̀ ní Rwanda. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Now, ìjọ tí ìṣẹ̀lẹ̀ tí ó fa ikú Danjuma tó ní ọkọ ẹ̀ yìí, ṣé o ti bímọ fún? Bẹ́ẹ̀ni. Ọmọ mélòó? Méjì. Ọmọ méjì. Ọkùnrin àbí obìnrin wọn? Obìnrin kan ọkùnrin kan. Obìnrin kan ọkùnrin kan. Last born tó bí fún látọmọ ọdún mélòó? Ó ń lọ ọmọ ọdún méjì ló ṣaláìsí. Ó ń lọ sí ọmọ ọdún méjì ní Ó ṣaláìsí. ìkejì yẹn ṣe aláìsí. Yeah, sorry for that. Now, kí ló wá ṣẹlẹ̀? Báwo ni Danjuma ọkọ ẹ̀ báwo ló ṣe dolóògbé? Kí ló fàjà? Ṣé ẹ ti mọ̀ ń jà bẹ́ẹ̀ ni? Kí ni nǹkan tẹ́jọ́ ń fà kó tó di pé à ń fi ọ̀bẹ gúnra ẹni kíní kankan tó ń ṣe okùnfà ikú ọkọ ẹ̀ Danjuma? Gbórí sókè kó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Àti máa ń jà tẹ́lẹ̀ náà fún gbogbo ọ̀yàn dẹ̀ mú sí ọ̀dọ̀ mọ́mí ẹ̀ là ń gbé ní Rwanda. Ìgbà tí ìjà yẹn dẹ̀ pọ̀ jẹ́ pé ọmọ tàbí second born yẹn tún ṣaláìsí sí. Èmi fi padà sọ́dọ̀ family mi, mo dẹ̀ gbalé òun náà nínú owó ilé yẹn. So ìgbà tèmi gbalé yẹn church lèmi gbé. Sí Odò ẹran àbí? Bẹ́ẹ̀ ni mi ò kí ń lọlé. Church lèmi máa ń sùn. So church lèmi bá lọ ibiṣẹ́ mi àtọmọ mi obìnrin tó kù. So ìgbà tó dẹ̀ dé nínú oṣù April ni mo fi lọlé. Èmi àti ẹ̀ jọ ń gbé fún un. Ìgbà tó dẹ̀ pé. Ẹjọ́ ń gbé nílé tó gbà àbí? Bẹ́ẹ̀ ni. Òun ò rẹ́ǹtì ilé ni? Kò rẹ́ǹtì ilé. Ọ̀dọ̀ mọ́mí ẹ̀ lẹ́jọ́ ń gbé àbí? Ó máa ń sá kiri láti ìgbà yẹn. Kí ló fà tó fi ń sá kiri? Cultist ni. So àwọn èèyàn Ok, ó ṣe ẹgbẹ́ òkùnkùn àbí? Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ wo ló ṣe? Ẹyẹ ń sà. Báwo ni wọ́n ṣe mọ̀ pé ó ń ṣe ẹgbẹ́ òkùnkùn? Ìjọ tí à ń ṣe kò mọ ọmọ mi ni mo mọ̀. Ìyá ẹ̀ dẹ̀ ti mọ̀ pé ìyá ẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ ó ń ṣe ẹgbẹ́ òkùnkùn. So ìyá ò fẹ́ kó ṣe kò mọ̀ torí alákọ̀ọ́kọ́ náà wọ́n jẹ́ kó ṣe kí n má bàa mọ̀. So ẹlẹ́ẹ̀kejì ẹ̀ mú ni ó ṣàyàrí pé òun máa ṣe kò mọ̀. Ó dẹ̀ ṣe kò mọ̀. So ìgbà táwọn bọ́ìsì tó ń wá tí wọ́n bọ̀ra wọn lọ́wọ́ tó di pọ́ńtìn joyin sí orin ẹyẹ. Èmi àti ẹ̀dẹ́ ìjọba lálẹ́ jẹ́ pé Curtis ni. Ìyá ẹ̀dẹ́ ni pé mo ti mọ̀ náà ní kí ni mo fẹ́ ṣe. So ibẹ̀ ni mo ti mọ̀ pé ó ń ṣe ẹgbẹ́ òkùnkùn. Ìyá yẹn iṣẹ́ wo ni wọ́n ṣe?
wọ́n ń ta búrẹ́dì ráńdà ń bẹ̀. ní randa Bẹ́ẹ̀ kí ló kọ́ tọ́mọ̀ ìyá yẹn sí ìyá Danjuma náà lọ bẹ́ẹ̀. ìyá Danjuma tó ta bẹ́ẹ̀dì randa àbí Bẹ́ẹ̀ náà mo ń gbọ́ so wàhálà yẹn pọ̀ lè mi fi kó wá sẹ́yìn ládẹ́jọ́ ń gbé níbẹ̀ wàdíẹ̀ ti di pé ọ̀nà ń pààyàn kiri ó ṣe everything kiri èmi dẹ̀ ni pé òun gbọ́ kí wọ́n sọ pé ó ń pààyàn kiri ó ń jà kiri bẹ́ẹ̀ ni ó ń jà kiri. bó ló ti ń gbọ́ àwọn gbọ́ lórí rédíò àwọn tó bá mú ló máa ní òun àti Danjuma làwọn jọ pààyàn wọn lẹ́yìn so olódẹ̀ fi kẹ́rù ẹ̀ ló fi sá kúrò ní ọ̀dọ̀ tèmi ń gbà yẹn ní odò ẹran àbí bẹ́ẹ̀ lódẹ̀ ti lọ èmi ò fi rí i mọ́ nígbà wo ló kúrò yẹn ó kó ní ó ti kọ́kọ́ lọ nígbà tó di bí àbí August no June ó lọ lọ́dọ̀ mọ́mí òun lòún wà inú òkè kò sí problem ó wá wálé ní September ó ṣàna mí náà gbà yẹn náà ló fi fa àpáti orí mi pé bó mo ti rówó ṣe fóònù bó mo ti rówó ṣe birthday owó tó dẹ̀ ní bó mo ti rówó ṣe owó àjọ táwọn àǹtí mi ń dá lèmi gba níkà àǹtí mi fún mi nọ́mbà tó kó kọ̀hún kí n celebrate birthday mi látìgbà tó ti bí mi mo celebrate mo dẹ̀ gbọ́ owó àjọ yẹn pé kọ̀hún kí n tiẹ̀ ṣe celebration yìí ló dẹ̀ fi nǹkan kò mọ bówó ṣe jẹ́ so àti gbà yẹn ó dẹ̀ ti lọ lẹ́yìn ìgbà yẹn mi ìdẹ̀ rí mọ́ láti September yẹn tó tútù wálé tó ti lọ ó ṣe dọ̀dí 24 ló wálé 24 December tó tà ló lọ ó wá ná mi náà ní tòmí ṣáàbí escape lọ́jọ́ yẹn mo lọ san ọ̀dọ̀ àǹtí mi ìgbà tó rí mu adé làró ti lọ mi ò bá ń lé ìgbà tó dẹ̀ di on the 30 ó tún wálé èmi dẹ̀ lọ sọ́dọ̀ yáàdẹ̀sà mi pé kí n lọ torí mi lọ bí iṣẹ́ mo ti pẹ́ dé alẹ́ wọ́n á yà ọ̀dọ̀ yáàdẹ̀sà mi pé kí n lọ ṣe yẹ́ẹ̀sà mi kan mi lè ṣe mọ́ pé ilẹ̀ ti ṣú pé kò sí bí wọ́n á ṣe ṣe ní yẹ́ẹ̀sà mi kí n ṣe bá kí n tí ì tẹ̀sí kọ́lọ̀ pé kóun bá mi dì tó máa fà tó dẹ̀ fi pè mí lọ́dọ̀ yẹ́ẹ̀sà ló dẹ̀ ṣe pé yẹ́ẹ̀sà mi fi níta ló ṣe pé fún mi dẹ̀ ọkọ mi kódà kó ti dé mi dẹ̀ mú kí fún mi mú kí fún mi dẹ̀ kó tún ti fẹ́ máa nà mí mo yẹ sísá tí màá sábà ó rò lùgì fún mi látẹ̀yìn mi ṣáà dúró mo ṣáà sá lọ ìgbà tí wọ́n délé láàárọ̀ ọjọ́ kejì ọ̀dún 31st mo rí pé ó ti páàkì àwọn ẹrù mi àwọn kan tí mò ń lò mo dẹ̀ ń lọ bí iṣẹ́ so ọ̀dọ̀ àǹtí mi mo padà sí tí mo lọ wọṣọ tí mo change tí mo fi lọ bí iṣẹ́ so ìgbà tó dọ̀ǹdì wọn àmì dẹ̀ ti bá lọ sọ́dọ̀ dádì mi. níbo ní ó ṣẹlẹ̀ tó yọ ń ṣọdún níbẹ̀ ìrìn àti mo ṣáàkì àwọn àǹtí mi ló máa káṣọ mi wá fún mi bó dẹ̀ ṣe pè mí nìyẹn pé òun wà ní kí n wá bóun lé wọn ò dá mo ní mi lè wálé wá tó ṣàtò díẹ̀ tó tóbi hours ó rí pé mi ò wá ó pè mí pé òun ti daṣọ mi sínú storage lókè mo ní ó daṣọ sínú storage mo ṣàrùn àbúrò mi lọ wátá àbúrò mi débẹ̀ àbúrò mi ní òun kó sínú storage ó bá aṣọ mi storage yẹn ló kó wá fún mi ní òṣìẹ̀lẹ̀ òdẹ wọṣọ èmi àti òdẹ ìsọ̀rọ̀ àníbọ̀ tó bá pè mí pé ló ń ṣẹ́ mo rìn lọ so ó dẹ̀ ti bà fóònù mi jẹ́ kó tó lọ nígbà September yẹn mi ì ṣe fóònù bó ṣe rí mi tí mo bọ́ sí online jọ Tuesday on the 7 tó rí mi tí mo bọ́ sí online ó kàn ṣe voice. ó rí ẹ pé o wà online through fóònù ẹ àbí. bẹ́ẹ̀ni ok ló ṣe voice note wa ayé ẹ ti bàjẹ́ lórí burúkú ni ó ti dó ẹ láti ṣe kíní kan mi ì ṣáà reply ẹ mo send ẹ sáǹtì mi mo send àwọn voice note yẹn sí. ó ń bú ẹ pé báwo ló ṣe rí owó ṣe fóònù ẹ tó fi wà online. ok ló fi ní mo ti lọ ṣe olóṣó mo ti ṣaṣẹ́wó mi dẹ̀ reply mi ó ṣáà send àwọn voice note oríṣiríṣi mi máa pa ẹ́ kò sẹ́ni tó máa mú mi kò kú sẹ́ni tó mọ ibi tí mo wà ó dẹ̀ send àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sí ẹ̀ǹtì so bóyá ìdíjọ́ kejì ìjọ́ Tuesday yẹn Wednesday èmi dẹ̀ ti pè ọ̀gá ẹ̀ kan mo ti ṣàlàyé fún ọ̀gá yẹn pé kọ́ báyìí ni ọmọ yín sọ ọ́ ìyẹn dáhùn kì í má dánú pé kó lè wá sọ́dọ̀ mi kí nìkan bó dẹ̀ ṣe di òru Wednesday nǹkan bí after 12 bó ṣe wá sílé nìyẹn. ní on the 8 àbí. bẹ́ẹ̀ mi tiẹ̀ mọ̀ pé òun gan ni mi ìfẹ́ sílẹ̀kùn pé ta ló ń kọlẹ̀kùn. ọmọ first born ẹ̀ ṣẹ́jọ́ ń gbé ni. ẹ̀mí àti ẹ̀jọ́ ń gbé ni. ìgbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ ọmọ yẹn náà wà ń bẹ̀. ọmọ wà lé. ọmọ tó lè lọ ọmọ yẹn. ọmọ 5 years. 5 years ọkùnrin àbí. obìnrin ok. so ìgbà yẹn ni. ó wá dé lóru. ó dé lóru yẹn ló kọlẹ̀kùn on the 8 after 12 ló kọlẹ̀kùn mo ṣáà ń pa ta lè lè by this time so ó dẹ̀ ní bọ́gláì kan tó ṣe síbi dọ́ọ̀ wa
ibẹ̀ láti máa ń wọ̀ wọ́n tó bá wà níta. So mo bá ṣe bá rí pé òun ni ó dẹ̀ ti ń ṣépè, mo dẹ̀ ṣílẹ̀kùn tí máa ṣílẹ̀kùn ẹ̀ ó mú mi nà ní. Ọmọ mi ṣàǹké, ọmọ mi pariwo my daddy don't beat my mom. Èmi náà ṣà ń bẹ̀ pé kó tiẹ̀ lè fi wálẹ̀ ní òru yẹn. Bàtà rẹ̀ ṣà máa wálẹ̀, ó tó bí nǹkan bí after 3. Ó dẹ̀ gbé bẹ́ẹ̀dì láti inú yàrá sínú pálọ̀. Àwa dẹ̀ sùn nínú yàrá. Mi ò lè sùn gan lọ́jọ́ yẹn, mo kàn ké ni. Ọmọ mi ṣà sùn sí mi lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ níbi tí mo wà. Wá tó dẹ̀ di ní àárọ̀ Thursday, ó tún continue wàhálà, ó tilẹ̀kùn everybody lè bọ́ta nulẹ̀. Èmi máa lọ sọ fún ọlọ́pàá pé òun ti wà around. Wọ́n ní lè sọ fún ọlọ́pàá pé ó ti wà around. Ó ní tó bá bọ́ síta pé wàá lọ sọ fún ọlọ́pàá pé wàá lọ rìpọ́ọ̀tù òun ní station àbí. Bẹ́ẹ̀ ni kóun ti wà ní around. Mo dẹ̀ ní pé mi lè sọ fún ọlọ́pàá pé ó ti wà around, kó tiẹ̀ ká bọ́ta ká mú aṣọ ní rárá. Aṣá wà ń bẹ̀ látàárọ̀ àtọmọ kò sẹ́ni tó jẹun títí dìkọ̀ bí after 5 ìrọ̀lẹ́. yà ẹni èjì ẹ̀ wá kí ọ̀rọ̀ bá lè yá. Kí ló wá fa ìjà? Báwo ni Danjuma ṣe kú? Kí ló fa àgúnra ni lọ́bẹ̀ àṣegbà àṣàwò? A ti gbọ́ wípé ẹ mọ́ ń jà gbogbo ìgbà, pé èdè àìyedè ní àárín ní gbogbo ìgbà ẹjọ́ máa ń bára yín fa wàhálà. Good and fine. Ìjọ tí Danjuma kú yìí ṣíjọ́ ǹdí ètì ẹ ló kú àbí? Kí ló wá fà á? Báwo ló ṣe ń fẹ́ kó lọ síbi orí àwọ̀ tó ṣẹlẹ̀? A ti fa wàhálà yẹn láti on the 8th tí náà mí yẹn. So wàhálà yẹn ló continue on the 9. Wàhálà yẹn ló continue on the 9 wọ on the 10. Okay. Àárọ̀ on the 10 mo ti mọ́mọ́ lọ school. Ó jẹ́ ká wọṣọ láti on the 9 tó ti dé. Okay. Kò jẹ́ ká wọṣọ láti on the 9. So aṣọ play pint àti singlet, túbù singlet ló wà lọ́rùn mi. So ìgbà tí máa mọ́mọ́ lọ school, oníṣẹ́ bí màá ṣe lọ mọ́mọ́ lọ school ni ó kàn sọ ìkan náà amlet ẹ̀sìn ni mo dẹ̀ wọ̀ mo mọ́mọ́ ẹ lọ school. Ìgbà tí máa dẹ̀ dé nílé, èmi dẹ̀ ti dọ́gbọ́n tọ́jú aṣọ mi kan pé kí n lè wọ̀ lọ sọ́dọ̀ àǹtí mi tí wọ́n ti mọ́mọ́ lọ school. Ìgbà tí máa débẹ̀ ó ti kó aṣọ yẹn wọlé. Bí màá dẹ̀ ṣe mọ́mọ́ dé láti school ó ti ń pariwo kí n lọ mú aṣọ mi, ó ti kó aṣọ kó ń bẹ̀. Ní kò sọ náà tèmi fẹ́ gba òun mọ̀. Kíní kan mi fẹ́ lọ tún mi tún ní àṣírí fóònù tí mo ṣe ó kẹ̀ ti bà méjèèjì jẹ́. Small phone mi àti big phone ó ti bàjẹ́. Kò síbi tí màá pe àwọn àǹtí mi sí. Ṣé Danjuma yẹ ọmọ Abẹ́òkúta lòun náà? Wọ́n ṣe ọmọ Abẹ́òkúta, èyí ẹ̀ lọ́mọ Abẹ́òkúta. Dádì ẹ̀ ńkọ́? Wọ́n ní ọmọ sáìdì Kútọ́nù ni bàbá ẹ̀. Ní bàbá ẹ̀. Bó lẹ ti pàdé? Rwanda la ti pàdé. Rwanda lè pàdé ìfẹ́ra àbí? Bẹ́ẹ̀. Ok, màá bọ́rọ̀ ẹ lọ. So ìgbà yẹn ló ìjọ Friday yẹn láàárọ̀ ló ti bẹ̀rẹ̀ ló pariwo gan. Àwọn aládùúgbò náà dẹ̀ ń gbọ́. Mo dẹ̀ jókòó ta pé kí n wọlé kí n lọ mú aṣọ mi. Bó ṣe wọlé tì mí ló dẹ̀ tilẹ̀kùn pa pé mi ní bọ́ta sẹ́. Mi ní bọ́ta ṣaṣẹ́ àjọ ń fa mi pé jẹ́ kí n bọ́ta. Ó ní mi ní bọ́ta kí n lọ mú aṣọ lè mi lè wọṣọ bọ́ta. Kí ló pé òun fẹ́? Kí ló fàjà ńgbà tó fi lóòlì bọ́ta? Ó ní má lọ tóun láṣìírí. Pé kó Ní má tó bọ́ fàjà síta, ni kó má pé jáde. mo mọ́ lọ school. Okay. Pé ó ní mo ti lọ dóko. Pé mo Ní lọ àárọ̀ yẹn náà. láàárọ̀. Mo ní báwo ló yẹ possible tí màá lọ dóko ní àárọ̀. Ó ní mo pẹ́. Torí ìta mo ti bá ń wà tí màá dé láti mọ́mọ́ dé láti school. Ìta mo ti bó dẹ̀ ti gẹ̀gùn bó ṣe máa ń ṣe. Ó ti gẹ̀gùn bó ṣe máa ń ṣe. báwo náà ṣe máa ń gẹ̀gùn? Ẹni bá gẹ̀gùn báwo ló ṣe máa ń ṣe? A ti máa wílẹ̀ dè pé wà á dé bí ìbà wá bá mi. Ó máa bọ̀ wọ́n náà ni mo dúró dè. Ok. Mo dẹ̀ rò pé kí ló ṣẹlẹ̀. Ìyẹn ni pé èèyàn ti gẹ̀gùn nìyẹn. Ìgbà tó wà rí pé ó ti gẹ̀gùn yẹn, ìwọ ò ṣe padà àbí kó ra yẹra. Èmi ò mọ̀ pé nǹkan tó mí nìyẹn. Èmi ò pa aṣọ mi tó wà níbẹ̀ torí nǹkan tó wà lára mi kò ṣeé wọ̀ jáde. Ok. Èmi ibi tẹ́mi dẹ̀ tàjú aṣọ mi sí yẹn ni pé gbogbo bẹ̀ ni tọ́ọ̀tì tí mo wà pé tí wọ́n ti mú aṣọ mi yẹn kí n máa lọ. Ìgbà tí mo débẹ̀ mo rí pé ó ti mú aṣọ ó ti kó kúrò níbẹ̀. Ó dẹ̀ sọ fún mi níbẹ̀ pé kò sí ọ̀nà tèmi lè gbà. Òun ti mọ gbogbo ẹ̀. Èmi fẹ́ dọ́gbọ́n wọṣọ kí èmi lọ sọ́dọ̀ àti kí n lọ rìpọ́ọ̀tù òun rẹ̀ mí rìpọ́ọ̀tù. So wíwọlé tèmi máa wọlé pé kí n mú aṣọ mi. Ó wọlé bẹ̀ ó tilẹ̀kùn. Títí ilẹ̀kùn tó máa tilẹ̀kùn mọ́ náà jẹ́ ń bọ́ta lóní láéláé bí mo ń ṣe lóǹtì. Èmi ṣàdọ̀gbọ́n sọ́lẹ̀ ní pálọ̀ bẹ ilẹ̀kùn pé kí n wọlé kí n lọ mú aṣọ. Orí pé ó ti ń bọ̀ láti kí ṣe kó yá máa bọ́ta tí wọ́n sì dé ní kí n ara padà pé kò tẹ̀ máa lọ gún mi ní ọbẹ̀. Ó rí mi ìfàsẹ̀ bẹ́ẹ̀. Ìfàsẹ̀ tó rí mi ó dẹ̀ ti fún mi lọ́rùn kò dẹ̀ ṣe ń fún mi lọ́rùn bẹ́ẹ̀. Bó ṣe fún mi lọ́rùn ọ̀bẹ yẹn dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Intention àti gún mi. Ta ló lọ mú ọ̀bẹ? Danjuma ló lọ mú ọ̀bẹ. Torí gbà Ó tèmi ṣe wọ́n ló lọ mú ọ̀bẹ. Ó ṣe mú ọ̀bẹ. Torí gbà tó padà sínú yàrá. Tèmi padà sínú yàrá. Gbà tó sí ní mi lè bọ́ta.
èsì tèmi padà níra mo kàn jáàmù ilẹ̀kùn yàrá yẹn pé ìwọ tiẹ̀ ló mọ̀ aṣọ tèmi máa mú kémi bọ́ta kí n sáré bọ́ta pé nígbà tí mo rí tó ṣe àfihàn kí kíṣìn lò ló dẹ̀ ti mọ́ mi dání pé ó yá bọ́ta bó ṣe ní ó yá bọ́ta báyìí mo dẹ̀ á ní kí n padà sẹ́yìn ó ṣe eré mi fàṣẹlẹ̀ ní ọ̀nà ènìyàn ó dẹ̀ kì mí lọ́rùn ọ̀lẹ́ ó ti kúnlẹ̀ lórí ọwọ́ mi pé ìwọ ò lè bọ́ta ṣe wọ́n intention àti gún mi ló wà bó dẹ̀ fẹ́ gún báyìí ọwọ́ tèmi máa ní kémi dá padà sókè báyìí pé ó ṣe máa fọ̀bẹ gún mi ọwọ́ tí máa dá padà sókè ó kọ̀ ya ní ibi báyìí ibùdó gan kò mọ̀ ó tún sì ń fún ó mi yá níbo. àyà bí báyìí ó kọ̀ ara ya díẹ̀ èmi dẹ̀ ti wíìkì tẹ́lẹ̀ tó ó ti nà mí gan ó ti gé mi jẹ ó ti ṣe mí léṣe gan so intention ó tún sì ń drag mọ́ mi so ẹ̀jẹ̀ tèmi máa rí lára mi tó jáde láti àyà ẹni mo sọ fún pé wẹ̀jẹ̀ tèmi máa sọ fún pé wẹ̀jẹ̀ báyìí ó ní ọ̀bẹ ti kọ̀ wọ́n gbogbo ẹ̀dẹ̀ kọ̀ wọ́n ó dẹ̀ try láti wá nǹkan nù lé mi ìmọ̀ kan tó ń wá. lẹ́yìn tí ọ̀bẹ yẹn bá ó ń tú gbogbo ibi tó máa ń kó ọ̀wọ́n ṣe nǹkan tó máa ń lò sí kò dẹ̀ rí nǹkan tó wá. ọ̀bẹ yẹn kí lẹ fọ ọ̀bẹ yẹn ṣe. ọ̀bẹ tí mò ń lò kitchen knife mi. kò kí n ṣe pé ọ̀bẹ yẹn pé bóyá ẹ kíìpù ẹ̀ síbì kan àbí. nínú basket tọ́bẹ máa ń wà ló ti lọ mú. kò kí n ṣe pé bóyá pé ọ̀bẹ yẹn bóyá oògùn àbí kankan wà lára ọ̀bẹ yẹn. kò sí kankan lára. ó dẹ̀ ṣú nǹkan tó ń sọ yìí. bẹ́ẹ̀ ni sọ ọ̀bẹ yẹn wà lọ́wọ́ mi lọ́kàn. ok ọ̀bẹ kitchen so ìgbà tọ́bẹ yẹn dẹ̀ tí kò dẹ̀ ń jà ọ̀bẹ ò gbọ́dọ̀ kan òun ló kàn pa ewu mọ́dẹ̀ wọn àkọ́ tó wá ìwà náà kí ló ṣe ó ní nǹkan tó ń ṣe fóun ibo lẹ̀rọ ẹ̀ wá ó ní ọwọ́ ọmọ mi òun ni ẹ̀rọ ẹ̀ wá mo ní ọ̀bẹ ẹ̀rọ ẹ̀ wá ní ọwọ́ ọmọ mi ẹ̀ ló dẹ̀ fi múdì lọlẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn ilẹ̀kùn. Danjuma fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ wípé nǹkan tó ń ṣe fóun ọ̀bẹ ò gbọ́dọ̀ tí wọ́n bá fi ọ̀bẹ gún òun ọwọ́ ọmọ mi òun ni ẹ̀rọ ẹ̀ wá. ó dẹ̀ fi múdì lọlẹ̀ sẹ́yìn ilẹ̀kùn bẹ́ẹ̀ mo dẹ̀ ra yẹ lẹ́yìn ilẹ̀kùn dẹ̀ sáré sílẹ̀kùn mo pariwo kò sẹ́yìn bọ̀dì tó dáhùn. ibẹ̀ ló kú sí. no ó sì sọ bá mi sọ ó dẹ̀ pariwo ìyàwó mi má fi mí lẹ̀ ìyàwó mi má lọ mo ní mi lọ kí n pa àwọn tó máa help mi bẹ́ẹ̀ gbé ẹ̀ ó ti nà mí mo ti weak. kí ló porúkọ ilé ẹ̀kan. Ìyanu Olúwa. Ìyanu ṣó lè ṣúọ̀ pé kì í ṣe pé ìwọ ló ṣó mọ̀ pé a gbọ́ wípé bá àtẹ̀ sí ń bẹ̀ a gbọ́ wípé o sọ pé òun ló lọ mú ọ̀bẹ. bẹ́ẹ̀ ṣó ṣúọ̀ pé kì í ṣe pé ìwọ ló mú ọ̀bẹ yẹn tó fi gún ní àyà. dádì èmi kọ́ ni mo fọ̀bẹ gún tó wáyé pé mo fi ọ̀bẹ gún dání mọ́ ó máa gún ibi tẹ̀ tí ń jọ ń drag ni ọ̀bẹ yẹn ti ṣe ṣìbá láyà. bẹ́ẹ̀ ni ọwọ́ ẹ̀ ni ọ̀bẹ wà tó ti kúnlẹ̀ tó ti fún mi lọ́rùn síbi tí mo wà ṣíṣe ọwọ́ tèmi máa ìtẹ̀sán àti gún mi ló wà torí ó ti nà mí gan tẹ́lẹ̀ gbogbo ara mi ló ti bó ìtẹ̀sán àti gún mi ló wà pé ìwọ ni mo dẹ̀ fi dídáwọ́ tí mi máa dá padà torí ó bẹ́ǹdì báyìí ni ó dẹ̀ ṣe báyìí dídáwọ́ tí máa dá padà lọ́bẹ̀ ẹ̀ padà sí láyà bíbà so òun ni. ó dẹ̀ sọ fúnra ẹ̀ wípé ọ̀bẹ gbọ́dọ̀ kan tó bá kàn oògùn àti ẹran ọ̀bẹ yẹn. èmi ń béèrè pé ẹ̀rọ ẹ̀ kọ́ ó dẹ̀ pé ó ti wà owó bí ó wà lọ́wọ́ òun torí ó túnú lé ó wà nílé kò rí nǹkan tó ń wá mo dẹ̀ ní ebó lẹ̀rọ ẹ̀ ó náà mọ́mì òun ni ẹ̀rọ ẹ̀ ó dẹ̀ pariwo ìyàwó máa fi lè mí dẹ̀ sáré sílẹ̀kùn kí n pàkọ́dẹ̀ sẹ́nìbọ̀ tó jáde sí wa ládùúgbò. ǹjẹ́ ó dẹ̀ pé mọ́mì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé bàbá ìlọ ọmọ yìí máa sọ. fóònù ẹ̀ ó ti lọ́ọ̀kì fóònù ẹ̀. ìwọ ò ní nọ́mbà mọ́mì ẹ̀ lọ́wọ́. mi ní nọ́mbà mọ́mì ẹ̀ lọ́wọ́. ìjọ wo ló kú. so bá a ṣe dẹ̀ bóde ìjọ Friday yẹn náà ni ó kú ṣùgbọ́n tó dẹ̀ yá mo dẹ̀ sáré pa àwọn èèyàn míì kìta nílé mo sáré jà mo sáré fún un mo domi sí i lórí níbọ̀ wa ṣe ń gbọ́kadà bọ̀ mo ní kí níbọ̀ wa má jẹ́ kí ọ̀kadà yẹn kó lọ ní èmi àti níbọ̀ yẹn wá tẹ̀sí sọ fún pé má mú ìyàwó yín ṣe yé pé torí pé kò ń ṣe nǹkan tó padà gbédé life care best life care hospital mo ń fún míìkì lọ lórí ọ̀kadà yẹn ládé best life care ọ̀dẹ̀ attend sí ni dókítà yẹn dẹ̀ ní pé kí wá máa gbé lọ sí FMC torí dókítà yẹn gbé mi pé báwo ló ṣe mú ṣàlàyé fún dókítà yẹn dẹ̀ gìtá tún lọ ó ní ṣe kóòtù níbẹ̀ ni bóyá bí dókítà ṣe wá gbọ́ pé kóòtù ló fi ní kí n máa gbé lọ sí FMC kò yé mi ó kọ́ ní kí n máa gbé bẹ́ẹ̀ ni mo ti pa àwọn sísá tèmi pé kọ́ máa bọ̀ láti ṣìndára ti torí ṣìndára lórúkọ mọ̀ ó ti dá wàhálà lẹ́ o àwọn àti níbẹ̀ fi bá mi gbé sínú mọ́tò láti gbé lọ sí FMC bàtà máa dé FMC tó máa attend sí wọ́n ní pé ó ti kú kó tó dé FMC. so bóyá ọ̀ṣẹ̀lẹ̀ mi dẹ́ ní káàntì mi jẹ́ kí n máa lọ police station kí n lọ ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ gbé wá sí police station Arẹ́gbẹ́ ìdẹ̀ ṣàlàyé fún ọlọ́pàá ìdẹ̀ jíjọ́ kejì. okay now
ó ní Danjuma pé ó máa ń fi ògbà sáńlé kò kì í dúró ńlé torí pé bóyá látàrí ẹgbẹ́ òkùnkùn tí ó ṣe tí àwọn ara wọn tó ń wá ara wọn káàkiri àbí. bẹ́ẹ̀ now Danjuma ti wá kú báyìí kí ni n tó wà lọ́kàn tiẹ̀ báyìí àti pé nígbà tí wọ́n mọ̀ wípé ìjà lẹ́ni ìjà lọ́la ẹgbẹ́ òkùnkùn kínní kankan kí ló tí wọ́n náà ò ti yẹra kó tó di pé ẹ wá bára débi pé àjọ ń dírààgì à ń fún ọ̀bẹ mọ́ wa lára. èmi mọ̀ kó máa padà wá sí gbé mi bí báyìí èmi rò pé ó ti lọ toró ní ìlú àwọn ni òun lọ ìyá ẹ̀ náà dẹ̀ mọ̀ gbogbo wí ẹ̀ èmi rò pé ó ti lọ pé kò sí nǹkan tèmi nígbà tí ó pè wá àjọ ń sọ̀rọ̀ kò pè mí kò béèrè àfà ọmọ èmi ni mo èmi àtọmọ mi lájọ ń iṣẹ́ ìwọ̀nba iṣẹ́ tí mò ń ṣe mo fi sọ̀tà ara mi àti tán àti ìgbà wo ni wọ́n ti mọ̀ pé wọ́n ṣẹgbẹ́ òkùnkùn. ìgbà tí mo bí second born 2022 ni bó ṣe ṣe mọ̀. bẹ́ẹ̀ni náà ní kúkúrú kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. kí ìjọba àjọkan kọ́ ṣàánú mi torí mi ìmọ̀ kankan nípa àkó ẹ̀ àkóbá ni ó kọ̀ jẹ́ fún mi kí ìjọba àjọkan ràn mí lọ́wọ́ kọ́ ṣàánú fún mi kọ́ má yẹ kí n ṣẹ̀wọ̀n ọmọ mi kéré kàn jọ